Omijé Ojúmi is not an ordinary person. Even is not an evangelist. Is a prophetess. Men look at our ministrations. You will see many things there. Nínú Omijé Ojúmi ò lè kọrin láàrin 15 minutes kí àsọtẹ́lẹ̀ ó máa wà nú ẹ̀, àwọn orin àdúrà kó má sí nínú ẹ̀. He is a prophet, is a prophetess, not an ordinary evangelist. Báwo ni ogun yẹn ṣe wá ráyè nínú ayé? This woman, full of respect, humble herself, devoted. She is a Christ follower. She loved God to the end. Mo wò lára àwọn fídíò kan lánàá bí tó ti ń sọ pé no matter how your challenges, hold Jesus. Pé kò sí bí ìṣòro yẹn fẹ́ tó di Jésù rẹ mú o, má jẹ́ kí Jésù rẹ ó bọ́ sọnù. Omi tún fẹ́ bọ́ lójú mi again. Why tó fi wá jẹ́ Omijé Ojúmi ní kúrú eléyìí pa? Àwọn àgbà kan bọ̀ wọ́n ní pé àparò kan ò ga jù kan lọ. Ṣáà ti wá rí pé àparò ga jura wọn lọ báyìí. Pẹpẹ a máa gbé pẹpẹ mì. Irú ikú wo ló pa Omijé Ojúmi? Bọ́bá tiẹ̀ wá sọ pé pẹpẹ, ojúbọ ayé náà pẹpẹ ni. Pẹpẹ ní ìjọ wà, pẹpẹ tí ayé náà wà, pẹpẹ àdáni wà. Èwo ló tiẹ̀ wá yọ kó borí Omijé Ojúmi ń bẹ̀? Àti tòkùnkùn àti ti ìjọ Ọlọ́run. Àwọn mìíràn sọ lóríṣiríṣi. Wọ́n ní lára àwọn ibi tó lọ mínísítà ni I don't know. Ṣùgbọ́n eléyìí tóun kó jẹ́ ń bẹ̀, ṣó yọ kó jẹ́ irú Omijé Ojúmi ní ikú irú ẹ̀ máa pa. Àwa tá ń gbọ́ fídíò yìí, mo fẹ́ ká wò délẹ̀ before you judge. Ẹ jẹ́ àfarabalẹ̀ wò, kò lè ju bí 7 minutes. Ṣùgbọ́n ká jọ farabalẹ̀ wò ká tó judge. Irú ikú wo ló pa Omijé Ojúmi gan? Why tí ogun yẹn fi borí ẹ̀? Why tí ọfà yẹn fi ráyè wọlé? Èmi máa ń sọ fún gbogbo èèyàn wípé àparò kan ga jù kan lọ. Ìwọ ni kó ṣọ́ra rẹ sà. Ìwọ ni kó wà careful. Ìwọ ni kó worú àwọn tó ń bá ṣe. Ẹni tó bá yóò sá fún kó sá fún. Àwọn wòlíì kan wà, wọn ò kọ̀ kílẹ̀ oṣù lójijì. Wọn ò kọ̀ kọ́mọ ológo jáde láyé nígbà tó fọkàn sí. Àwọn àgbà kan wà, àwọn ayé kan wà, wọn ò kọ̀ kí ènìyàn kó jábọ́ lójijì látorí òkè tó wà. Wọn ò kọ̀ kẹ́mi rẹ̀ ó bọ́ lójijì. Irú àwọn ọbẹ̀ yẹn l'Omijé Ojúmi pàdé lójú ọ̀nà. Ṣùgbọ́n ìbéèrè mi ni wípé this woman carrying anointing, full of fire, full of spirit, full of love, respect, devoted. Why tó fi jẹ́ wípé ogun yẹn tún ráyè nínú ẹ̀? Ìyẹn là bá wò àwa tó dákù láyé ká kàn kọ́ ẹ̀kọ́ kan bẹ̀. Ká kàn fi kọ́ ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé, èmi máa ń try láti kọ́ ẹ̀kọ́ kan bẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run tí máa ń invite ẹ̀ ń gbogbo ìgbà. Ìránṣẹ́ Ọlọ́run tó máa ń invite ẹ̀ ń gbogbo ìgbà yẹn. Tó jẹ́ wípé kò sígbà tó lè lọ síbẹ̀ nǹkan kan máa ṣe ẹ́ ni. O lè lásídẹ̀ǹtì lọ́nà tó bá ń lọ. Gbogbo ìgbà tó bá ti pè é báyìí, ó ní problem kan. Síbẹ̀síbẹ̀ ó wà careful. Ó wà careful. Lórúkọ Jésù a ò ní kú fún ọ̀tayọ̀.
àbá rò pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run náà ló ṣe bá ṣe ni? ṣó rò pé gbogbo pẹpẹ náà lẹ́lẹ́gùn bẹ́ẹ̀? ṣó gbà pé pẹpẹ máa ń gbé pẹpẹ mi ni? ẹlòmíì ò tiẹ̀ ìkọjá àyè ti pa ẹnu mi kú, kò mẹ́nìkan á sọ̀rọ̀ sí, kò mọ ẹgbẹ́ ẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́. láwọn bàbá tó jẹ́ wípé bó o bá kọjá yẹ ìpè á gbé ìpè mi lórí ẹ̀. pàápàá jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run kéékèèké tó àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ẹja múra gan. gbogbo èèyàn kan ló lè bá ṣe. gbogbo èèyàn kan ló lè bá rìn mà sá. irú ikú wo ló pa omijé ojú mi? gbọ́ mi dá, kò sí bó o ṣe fẹ́ kárí anointing tó o máa sọ wípé o ò kì í ṣubú sínú ẹ̀ṣẹ̀. o ò ń ṣàǹgẹ́lì, o ò kì í ṣàǹgẹ́lì, ìránṣẹ́ Ọlọ́run èyí ṣàǹgẹ́lì. o ti dá ẹ̀ṣẹ̀ míì kó tó realize pé ẹ̀ṣẹ̀ mo ṣáda yìí. ohun tó wà bẹ́ẹ̀ ni pé ó tètè realize, ẹ̀mí mímọ́ inú rẹ̀ yóò mú kó realize pé ohun tó ṣe yẹn kù díẹ̀ káàtó, ṣùgbọ́n ò lè rìn kórí ó má mì. ẹ̀jẹ̀ ló ràn nínú àgọ́ wa, omi ló wà nínú ẹ̀jẹ̀ nínú ara wa, ìṣàn ló wà lára wa, egungun tó wà lára yín ló wà lára ìránṣẹ́ Ọlọ́run sá. wàá gbọ́ mi dáadáa, ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ máa wà careful. o fẹ́ lọ mínísítà, kó kàn lọ pẹ̀lú ìbínú lásán, kó kàn tiẹ̀ jẹ́ láàrin ìwọ àti ọkọ rẹ lásán, kó jẹ́ àárín ìwọ àti ìyàwó rẹ lásán, tẹ́ ẹ ti sọ̀rọ̀ burúkú síra yín tó ti múnú bí ọ, tó dẹ̀ ti bẹ̀ jáde, o lè gbé ọfà wálé sá. because irú àkókò yẹn Sátánì máa fi ọ́ sùn níwájú Ọlọ́run níṣẹ́. Sátánì ti ń wá ọ̀nà tí yóò gbà mú ọ, bóyá o kàn dá ẹ̀ṣẹ̀ tí ò tó nǹkan. ṣé o rántí Jóòbù ní sà? Jóòbù ò mà dẹ́ṣẹ̀, Sátánì ló lọ fi sùn. wọ́n wá ọ̀nà láti mú un. nígbà tí ìdojúkọ yẹn dé, ohun tí Sátánì ń retí ni wípé kí Jóòbù ṣẹ̀ Ọlọ́run. ó rí ẹ̀ṣẹ̀ kékeré yẹn, Sátánì lè má dẹ̀ fi ọ́ sùn, yóò mú kí ọfà yẹn oríṣẹ́ ṣe nírú àkókò bẹ́ẹ̀. mi ò sọ wípé ẹ̀ṣẹ̀ ni o, mi ò sọ, ṣùgbọ́n ó ṣeé ṣe sà kó jẹ́ wípé àwọn mistake kan, àbí kọ́lọ́run tiẹ̀ ti kọ sí omijé ojú mi, àbí kó má kọ bí ara sí, bóyá àkókò tó fẹ́ lọ fún ministration yẹn kára rẹ̀ ó ṣe bákan kó má lè lọ, àbí àkókò tí nǹkan yẹn kí nǹkan yẹn ó ba nínú ẹ̀ṣẹ̀ kékeré kan tí ò tó nǹkan kan. Sátánì á dẹ̀ sọ di ńlá pákéjì ẹ̀ pé Olúwa ò rí ẹni tí òun lò, rí àyẹn tó pè láyànfẹ́ rẹ̀. mo kàn fẹ́ ká jọ kọ́ ẹ̀kọ́ kékeré nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni. ikú omijé ojú mi gbomi lójú mi, ó dá mi sí ronú pé ṣó yẹ kó jọ òun. ó bà mí nínú jẹ́ pé ṣó yẹ kó jẹ́ omijé ojú mi ní ikú irú ẹ̀ máa pa, because ó wà obviously pé ikú yẹn ò wá látọwọ́ Ọlọ́run. ikú yẹn rí bákan, ó ní kélé, ó ní ọwọ́ àwọn kan nínú. bó ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀? ẹ jẹ́ ká kàn tí ẹjọ́ wo. This woman carrying anointing is very devoted, always preaching his ministration. nínú ministration òun gangan máa ń jẹ́ ká mọ̀ pé ká di Ọlọ́run mú, ká dá Ọlọ́run mọ̀ dáadáa nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. wáì tó fi jẹ́ wípé irú omijé ojú mi òun ni irú ọfà bẹ́ẹ̀ bá. àkókò wo ló bá wọn, kí ló mú kọfà yẹn oríṣẹ́ ṣe? ìbéèrè tẹ́ àbájẹ́ ká máa béèrè lọ́wọ́ ara wa nìyẹn, káwa náà má bàa ṣubú sínú orúkọ bẹ́ẹ̀. àwọn ẹ̀kọ́ tí mo rí kọ́ bẹ̀ pọ̀ dáadáa. gbọ́ mi dáadáa, ó dìgbà tó o bá níṣòro kó tó mọ iye ọ̀rẹ́ tó ní. Until you have problem, you will be able to know how many friends you are.
àwọn tó dúró tì ọ́ tán ní àkókò tó ní ìlàkọjá, àwọn lèèyàn rẹ, àwọn lọ̀rẹ́ rẹ, àwọn ni bàbá rẹ nínú Olúwa, àwọn ni prayer partner rẹ, àwọn tó fàdúrà jagun fún ọ tí ò gbàgbé rẹ láàrin ọ̀sẹ̀ kan. Tọrọ wọn ò sú ọ láàrin, tọrọ rẹ ò sú wọn láàrin ọ̀sẹ̀ méjì, tí wọ́n dúró tán, tí wọ́n lo àkókò wọn, tí wọ́n lo owó wọn, tí wọ́n lo gbogbo orí ọ̀fẹ́ tó ní pé àfi kó bọ́ nínú ìṣòro yẹn. Àwọn nìkan ni èèyàn rẹ̀. Àwọn ẹ̀kọ́ tí mo rí kọ́ ní ìrìn àjò yẹn pọ̀. Báwo ni ọfà yẹn ṣe wọlé? Kí ló mú kí ọfà yẹn ó wọlé? Kí ló ṣẹlẹ̀ ní àkókò yẹn? Ta ló ta ọfà yẹn? Níbo lógun yẹn ti wá? Láàárín àwọn wo ni? Kí ló mú tọ́fà yẹn fi ríṣẹ́ ṣe? Ẹja béèrè yìí lọ́wọ́ ara wa. Because the woman carry grace. Ó dé wà devoted, ó dá Ọlọ́run mọ̀ dáadáa. Kí ló mú kọ́fà yẹn wọlé? Ìbéèrè tẹ́ ẹ bá jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa nìyẹn sá. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tá à ń bọ̀, ẹja múra sọ̀rọ̀ ara wa. Ẹja dá Ọlọ́run mọ̀. Bá a bá dẹ̀ ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ kan, ká tètè wá ojú Olúwa, ká tètè wá ojú Olúwa, ká bá pàdé, kó ṣe àwòtán, kó ṣe àwòtán ẹ̀ṣẹ̀ wa. Ikú tó pa omijé ojú mi kò ṣe irú ikú tó yọ kó pa ọmọ Ọlọ́run, kò ṣe irú ikú tó yọ kó pa, ikú tó wà openly pé ọ̀fà ni, tí gbogbo ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ mọ̀ pé ọ̀fà ni. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o, lórúkọ Jésù. Àtèmi àti a ní kánjú lọ. Ẹni bá náà máa fi kú tó yáwọ́ pa wá, lórúkọ Jésù, ogun ọ̀run máa fi kú ṣèdájọ́ wọn. Ṣùgbọ́n ẹjá kíyèsára, ṣọ́ọ̀ṣì tó ti invite ẹ kó jẹ́ gbogbo ìgbà tó bá ń lọ síbẹ̀ òun ló máa ń ní problem. Ó ṣe gbéyẹ̀wò. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, a ó rí àánú gbà. Omijé ojú mi, may your soul rest in peace. Mo mọ̀ pé ní àyà olùgbàlà a ó bá wọn bẹ̀, torí pé Jésù tèmi náà ò ní bọ́ sọnù. Till your death you hold it. Ohun kan tí mo padà ronú rẹ̀ nìyẹn tó dàbẹ̀ ní pò fún mi ní ayọ̀. Ohun kan tí mo padà ronú rẹ̀ nìyẹn tó mú ọkàn mi wálẹ̀. Nígbà tí mo gbọ́ orin yẹn lánàá tí ó sọ nínú ministration yẹn pé ohunkóhun tóhun kó máa ṣẹlẹ̀ sí ọ, di Jésù rẹ mú. Wá kíyèsí pé dájúdájú omijé ojú mi ó wà láyé olùgbàlà. Àwa là ń banújẹ́, ẹ má jà banújẹ́ mọ́, ó ti wá bẹ́ẹ̀. Lórúkọ Jésù, àtèmi àti a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àlàáfíà Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Àmín.